k'Olúwa máa fi ṣe mí. Àìsàn oníṣẹ́wà ò pàṣẹ láyé káwa má ṣe rogun àìsàn rárá. Àmì I prophesy ní ọ̀kọ̀rọ̀ multi-talented. Ẹ wo bí èmi àfọwọ́pá owó máa dẹ́ fèrègì jòbì torí mi sì níyà láyé. Màmá mi is now 106 years. Ní òde kì í ṣàkọ́bí àárín ní mi wà. Bẹ́ẹ̀ ni ẹlẹ́yẹ òde ní síwájú. Lágbára Ọlọ́run ẹ̀ ní mú màmá mi lájẹ̀. Gbogbo ń tọ́lọ́run dá dáradára ni. Ó wà nínú Bíbélì bẹ́ẹ̀. Kẹ́ má lọ rò pé ńgbà téèyàn jẹ́ prophetess tó tún wá encourage tewétegbò. Ọmọ ìyá mi tó bá ti ń lo funfun máa lo tiwantiwa náà. Tiwantiwa mi títí rédíò Lagos máa lo tiwantiwa. Èmi ò gbé against kankan, àlàáfíà lójú. Bẹ́ẹ̀ ni nǹkan tí mo ti witness ni àìsàn dà. Èmi ń lo funfun tó jẹ́ medicine. Kódà lóṣù 100,000 naira ni. Mi tún wá ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé bó ṣe jẹ́ 100,000 naira lóṣù yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ 100,000 ni per day ní medicine. Ọlọ́run ló máa là mí. Ọlọ́run ni ò máa jẹ́ ń tán bí owó ẹgbẹ́. 100,000 per day ńgbà tó yóò di per week ó wá di per month nsàn. Àmọ́ egbògi náà ṣe kí ni ó support ẹ̀. Àwọn ẹ̀sìn kan wọ́n á ní má lo dúdú má lo funfun. Ẹ̀sìn ò gbà wọ́n láyè. Kódà omi lè wòsàn àwọn, bẹ́ẹ̀ ni omi máa ń wòsàn. Ṣó ti yé? Àmọ́ gbogbo ẹ̀ ń ṣiṣẹ́ mọ́ra wọn ni o. Torí ewé lè gbò egbò léwé o mi. Ewé lè gbò egbò léwé o. Má lọ síbítù. Àìmọye èèyàn náà ti dẹ́mi wọn légbodò nítorí má lọ síbítù. Má lo funfun má lo dúdú. Kí wá lẹ fẹ́ lò? Wọ́n á lẹ́sìn ò gbà wọ́n láàyè. Ọmọ ìyá mi má fẹ̀yìntì lórí ọ̀kadà ó léwu, gbogbo ẹ̀ ní ó lò. Bẹ́ẹ̀ ni má gbọmọ ọ̀dọ̀ fún wèrè. Lọ gbogbo ẹ̀. Ọjọ́ kan mi lọ sí ọ̀dọ̀ ibi tí wọ́n ti máa ń ta fóònù yẹn ní Easybuy. Mo lọ síbẹ̀. Ṣé mọ̀ pé èèyàn máa ń mú NIN dání? Èmi ò gbà ní Easybuy o. Tó bá fẹ́ ra káàṣì wá tà fún ẹ. Àfìmọ̀ ẹlẹ́sìn Jésù tó bá ṣe lè ó jẹ ni. Ṣùgbọ́n Easybuy ni a mọ̀ wọ́n sí. Èmi sanwó tèmi káàṣì ni. Mo á NIN mi dání, wọ́n ṣáà ń gbogbo ẹ̀ nǹkan. Later on tí mo rí wípé ilé àwọn Easybuy yìí ṣé máa dẹ̀ lè gbé báyìí. Àbí nǹkan tó bá jẹ́ 200,000 sọ́dẹ̀ ní 400,000 ni. Mo dẹ̀ ti ṣe NIN gbogbo ẹ̀ lẹ̀, wọ́n ti wò mí lórí system. Náà bá ní ṣé mi ni mo wà ńbẹ̀ yìí. Mo lé mi ni wọ́n láwọn doubt. Mo ní mo máa sọ́ǹgì máa ní Taiwo Road nílọrin. Mo sọ bẹ́ẹ̀ fún wọn. Mo ní mo máa sọ́ǹgì máa ní. Mo lé mi náà lélẹ̀. Ìfúsẹ̀ tí ń bá dé báǹkì wọ́n máa ń tún mi wò. Torí ọ̀tọ̀ lẹni tó máa ń rò báwọn rí lórí system. Láì kan wà tí mo máa ń lò ńgbà kan. Ìgbà tí mo fẹ́ lọ rìsíìfù láì yẹn wò dé níwọ̀n tí fún mi ní láì yẹn.
wọ́n ní kì í ṣe mi ni mo wà ní inú fọ́tò ló gbogbo ẹ̀ papọ̀ bẹ́ẹ̀ ni má sọ pé sí ògbẹ́ lọ́rẹ̀ Wumi Oko Oro prophetess ni àmọ́ àwa ó sọ̀rọ̀ ilé wa o àwa ó sọ̀rọ̀ ilé wa o ẹ̀sìn kan ò pé oyè ẹ̀sìn kan ò pé káwa má sọ̀rọ̀ àwa ó sọ̀rọ̀ ilé wa láyọ̀ tí a lọ́yọ̀ ó bá débẹ̀ lẹ́ni omi inú àmùná máa bù fún ẹ bẹ́ẹ̀ ni ó tutù domi inú fíríjì lọ gbogbo ẹ̀sìn ló pé sílé wa àwọn onífá wà ń bẹ eléégún wà ń bẹ Ṣàngó wà ń bẹ Ọlọ́ṣun wà ń bẹ Ọlọ́ya wà ń bẹ mùsùlùmí wà ń bẹ pásítọ̀ ń bẹ prophetess wà ń bẹ nǹkan lèmi yìí àrẹ̀jọ ń ṣe náà ni nídìílé tiwa lọ́yọ̀ọ́ sí a ẹlẹ́bìtì ló bí gbogbo yín ká ẹ tó dànfà ọ̀yà máa ń pa mí o ọ̀yà máa ń pa mí Wùmí ọ̀yà máa ń pa mí o ọ̀yà máa ń pa mí irá nílé ọ̀yà mo ti fàgbò bọ́ Ṣàngó Olúfìyàn lókè o mo ti bá Ṣàngó múlẹ̀ ọ̀yà máa ń pa mí bẹ́ẹ̀ ni ẹ lọ máa wò mí lórí YouTube channel mi Wumi Oko Oro TV ẹ máa rí gbogbo orin mi ń bẹ̀ ìyẹn náà ń pè ní multi-talented ó kàn lè fẹnu lásán jẹ́ multi-talented mi ìfẹnu lásán jẹ́ multi-talented náà ẹ dẹ̀ fẹ́ pè mí sórí aago kájọ sọ̀rọ̀ 08141214070 ẹ like mi ẹ download mi ẹ subscribe sórí Wumi Oko Oro YouTube channel mi Wumi Oko Oro TV ṣáàtìrì ọwọ́ tẹ́ fi ń like ẹ̀yẹn àkàndùn onímù ọ̀dọ̀ àmọ́lẹ̀ kì í dá sánmọ̀ tẹ́ bá mọ̀ mí ní prophetess ẹ claim ẹ̀ bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run èmi máa ń sọ fún yín pé wọn kì í wá sọ́ọ̀lẹ̀ bàálù èèyàn tó bá máa wọ aeroplane adé airport ẹ wo bí àjọ máa la ọdún yìí já ní Jésùlá Samaria já Wùmí Jésùlá Samaria já o mú mi la ọdún yìí já àtẹ̀mí àti ìdílé mi àti gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ mi fẹ́ bùkátà mi ẹ ṣé mi dúpẹ́.